gbajúgbajà ajìjàǹgbara fúnmìnira ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Adéníyì Adéyẹmọ, ẹni tí gbogbo ayé mọ̀ sí Sunday Ìgbòho ṣá. Ó mà ti pariwo síta o lórí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ fi kó bá tí wọ́n fẹ́ fi mú un mọ́lẹ̀ báyìí, ìyẹn pé bí àwọn alágbára Haúsá àti Fúlàní kan bó ṣe ti ń sọ yìí pé kí ìjọba àpapọ̀ àti àwọn agbófinró kan gbé Sunday Ìgbòho ti pariwo síta o báyìí pé ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o, òun ò gbógun ti àwọn Haúsá àti Fúlàní ilẹ̀ Yorùbá, tó sì ní àwọn afẹ̀míṣòfò ìyẹn àwọn ọ̀daràn tó ń da Nàìjíríà láàmú, àwọn ni òun gbógun tì ní ti tòun báyìí. Ẹ rántí pé lópin ọ̀sẹ̀ tó kọjá láriwo ńlá sọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí Sunday Ìgbòho tí ó ń jẹ́ ajìjàǹgbara fúnmìnira ilẹ̀ Yorùbá tó gba ìlú ẹ̀ ìyẹn ìlú Ìgbòho tó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ Òrèlópé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó gba ibẹ̀ lọ láti lọ ṣe ìkìlọ̀ fún àwọn olórí Fúlàní tó wà ní ìlú Ìgbòho lórí àwọn èèyàn tán jí gbé ní ìlú Ìgbòho lọ́sẹ̀ bíi méjì sẹ́yìn, èyí tán náà tó yìnbọn pa àwọn aláboyún níbẹ̀ ni Sunday Ìgbòho ti pe àwọn adarí Fúlàní sí ààfin ọ̀nà oníbodè ìlú Ìgbòho. Bẹ́ẹ̀ ló sọ fún wọn pé gbogbo àwọn Fúlàní ajínigbé tó ń pè ní báńdíìtì tó ń ṣọṣẹ́ ní ìlú Ìgbòho ni làwọn adarí Fúlàní náà mọ̀, nítorí pé ọmọ wọn àti èèyàn wọn náà ni wọ́n, tó sì jẹ́ pé níṣe ìní Sunday Ìgbòho sọ fún wọn pé bí irú ẹ̀ bá tún ṣẹlẹ̀ ní ìlú tó jẹ́ ìlú òun lóun yóò fi ojú wọn hàn ìmọ̀. Sunday Ìgbòho ní àwọn Fúlàní náà wọ́n lè máa gbé láyọ̀ àtàláfíà ńlẹ̀ Yorùbá, kò sí ẹni tó ń lé wọn, ṣùgbọ́n tó bá ti wá di pé wọ́n ń jìyàn gbé, wọ́n ń pa èèyàn ní ilẹ̀ Yorùbá tó gbà wọ́n lálejò, ó ní eléyìí kòkò ní gbomi kó tún gbẹ̀yìn o. Bẹ́ẹ̀ ni Sunday Ìgbòho tún wá fún àwọn Fúlàní adarí Fúlàní náà ní wákàtí méjì láti bá àwọn báńdíìtì sọ̀rọ̀ nínú igbó láti fi gbogbo àwọn aráàlú Ìgbòho tó jí gbé sílẹ̀ nínú igbó láìsan kọ́bọ̀ kankan. Ọ̀rọ̀ yìí ló máa di ariwo lórí ẹ̀rọ ayélujára, tó sì jẹ́ pé níṣe ni ìṣẹ̀lẹ̀ yìí ló bí ọ̀pọ̀ àwọn alágbára Haúsá àti Fúlàní nínú. Eléyìí ló jẹ́ kí ẹgbẹ́ àwọn Fúlàní kan tí wọ́n ń jẹ́ Concerned Fulani People of Nigeria lábẹ́ olórí wọn Ibrahim Bakindo Chubado kí wọ́n fi àtẹ̀jáde síta láti bu ẹnu àtẹ́ lu Sunday Ìgbòho lórí ìwà tó wù. Wọ́n ló fẹ́ dá ogun ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ nítorí pé ó fẹ́ máa gbógun ti àwọn Haúsá àti Fúlàní, tó sì ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà Ṣèyí Mákindé kí wọ́n tètè kìlọ̀ fún Sunday Ìgbòho. Nígbà tí Sunday Ìgbòho rí pé ọ̀rọ̀ yìí ó ti fẹ́ máa di nǹkan ló máa fi àtẹ̀jáde síta ní ọjọ́ Ajé tí ṣe Monday ọ̀sẹ̀ tá a wà yìí nípasẹ̀ agbẹnusọ Ọláyọmí Kòìkì. Ọkùnrin náà ní òun ò gbógun ti Fúlàní àti Haúsá rárá o, ó ní kò sí ní tó kàn òun nípa Fúlàní àti Haúsá, ó ní àwọn tó ń gbógun ti làwọn afẹ̀míṣòfò, àwọn ajínigbé tí wọ́n ń pààyàn tó ń fipá bá àwọn obìnrin láṣepọ̀, onílé lòun gbógun ti, tí òun ò sì gbógun ti ẹ̀yà Fúlàní tàbí ẹ̀yà kankan ní ti tòun.